Hello Àríkẹ́ mi, Àríkẹ́ tó sexy. Hello, kí la ti rí gbọ́ o? Kí ló ṣẹlẹ̀ tó pè mí? O ò dẹ̀ pè mí láti ìgbà yẹn. Bébì. Mo ṣe máa pè ẹ́, kí ni mo fẹ́ pè ẹ́ fún òòjọ́? Kí ló fẹ́ pè mí fún báwo? Èmi àti ẹ̀ ò ní jà, ìgbà tó wá sọ́dọ̀ mi ṣé mi àti ẹ̀ ní di mí bẹ́ẹ̀ jà náà. Ìgbà tí mo wá sọ́dọ̀ ẹ tí mo disturb ara mi kúrò nílé ọ̀dọ̀ mi, tí mo wá sọ́dọ̀ ẹ tó wá ń preach fún mi pé dádì ẹ ní first pastor àgbáyé Alpha. Mo dààmú ara mi kúrò nílé ọ̀dọ̀ mi, mo wá sọ́dọ̀ ẹ o ò lè dó mi, ò lè fọwọ́ kàn mí jọ tó rọ́lọ́. Ṣé mi tí mo kúrò nílé ọ̀dọ̀ mi, ṣé mo mọ̀ pé mo máa dó mi kó tó di pé mo wá bá ẹ nílé? Rọ́ọ̀nù. Ó wá lọ ń preach òṣìfẹ́ mi, ṣé mi mọ sáàmù nínú Bible? Ṣé mi Christian lèmi àbí Muslim lèmi? Alpha. Kí ni àwọn nǹkan bẹ́ẹ̀ kí ló rẹ̀pù fún sọ fún mi? Ó wá ń sọ fún mi nísìnyí pé mi ò pè ẹ́. Jọ tó rọ́lọ́ kí mo fẹ́ pè ẹ́ fún? Àríkẹ́, kò ọ̀rọ̀ wa rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ẹkùn lèmi náà mi ò ń jẹran kàṣe tó bá ń gbọ́ ẹkùn tí ó jẹ kan tán tó tún béèrè mí lèmi náà èmi wò pé àkọ́kọ́ tá máa pàdé nìyẹn kí n má rọ̀fù ẹ̀ kí n má ṣó ti yẹ nǹkan tẹ́mi fi ṣe nìyẹn èmi náà ò kéré nínú ayé. O ò kéré nínú ayé, mo wá bá ẹ, o lè gbé mi dáhùn àwọn nọ́mbà 69, o lè gbé mi lórí 74 kó gbé mi tàn máa yé. O ń sọ fún mi pé wo ò kéré nínú ayé, ò kéré nínú ayé òṣìwò wọ́n láyé jọ nítorí ọlọ́run yẹn ti lọ nìyẹn. Ọlọ́run ó dùn mí gan, ó dùn mí, èmi náà ò kéré jagunjagun ní mí jagunjagun ní mí tó bá ń gbọ́rọ̀ bọ̀ mí kúnnú wẹ́n jagun aṣọ èmi gan jagun alájò mo jagun fọ́n lọ́bẹ̀rẹ̀ mi sàlẹ̀ Ọ̀ṣun. Ó dáa kí ló fẹ́ ká ṣe báyìí báwo ìgbà wo ni kí n tún wá máa retí ẹ báyìí. Tó bá mọ̀ pé fẹ́ kí n wá báyìí send owó mọ́tò fún mi 50,000 send ẹ̀ kí n wá báyìí. 50,000. Màá sẹ́ǹdì ẹ. Kò jẹ́ sí pé máa délé ọ̀dọ̀ ẹ tán ò ní lè ṣe kankan mọ́. Mi ní lè ṣe kí ni màá ṣeré màá bẹ́ẹ̀ ṣeré inú ẹ̀ á dùn. Mi mọ̀ bóyá òkú kò ń ṣiṣẹ́ gan. Ọkọ mi ò ṣe wò ó dígbì ni bí Olúmọ. Tó bá ti sẹ́ǹdì ẹ̀ máa wá kò sí wàhálà. Ó ṣe jàre my baby mo gbé láyé mi obìnrin gbogbo wà ká mi mọ́lé mo gọ̀ ọ̀rẹ́ mi má lọ gọ̀ o tírú ẹ̀ bá pù sí ẹ fi lọ̀ wọ́n wò àwọn gan wọ́n máa múra ogun wálé ni o báwo mo ṣe fẹ́ rí 50,000 bó ṣe kí n ta TV mo gbọ́dọ̀ jẹ́ kọ́ mi gbà máa wàá gbélé gbọ́. ẹ fẹ́ yí padà sínú ìjọba ọ̀run àpáàdì ni.